Africa Content TV. Ẹ má fi Sketo jẹ lọ́wọ́ ní Fuji kan o gbogbo yín lẹ mọ̀ mí lólórin àgbáyé nọ́mbà 3 Ogala o má fẹ́ tó kù lọ́wọ́ ẹni tó sùn lọ o ìyá tó ń bẹ níbẹ̀ gédégbé Fuji music jẹ́ Fuji àfi sùúrù o Ọlọ́run àdúgbò Ọlọ́run ń pé kò sí wàhálà àbọ̀kọ́ mọ́lá mi fi gbà yẹn Ọlọ́run ṣé o tó kó sí àwọn ọ̀gá wa nínú látòrí dádì mi Alhaji Wasayinde Masha kí wọ́n di ultimate amáyégún jẹni amáyégún wọn bàbá kábíyèsí ìgbà yẹn náà Alhaji Wasayinde Alhaji Ogala Pasuma ọ̀gá ńlá wọn ọ̀gá àtìyà pẹ̀lú Alhaji tó ti Saheed Òṣùpá ọba orin bí wọ́n tẹ̀lọ kí Pasuma lé tí mo kàn ra lórí nǹkan tí mo rí bẹ́ẹ̀ nínú mi dùn gan ṣe rí àwọn èèyàn pè mí lórí aago káàkiri Sketo jẹ́ Ogala TV olórin àgbáyé ó yá lọ sílé Òṣùpá kó lọ bẹ̀bẹ̀ pé mo tẹ́lẹ̀ àjọ abẹ́bẹ̀ Thunder àti Tọkọtíkà wọn mo ní iṣu yẹn ò jọra wọn Tọkọtíkà pẹ̀lú Thunder wọn ní iṣu pẹ̀lú Òṣùpá ni èmi sìn tí wọ́n lọ dọ̀bálẹ̀ fún wọn sìn Ogala Pasuma torí òun lèmi náà ní iṣu pẹ̀lú ẹ̀ nígbà tí ó jẹ́ pé ìgbà ìmọ̀ ń gbà yẹn tania aláyé o à ń fa wàhálà pé à ń búra wa ní o àdè ti sẹ́tù ẹ̀ but ọ̀rọ̀ ọjà náà gbà mí kò ń tán náà bọ̀rọ̀ nù kò ń tán ìfún àwọn tí ò kọ́ ni gan pẹ̀lú tó bá ṣẹ̀ ó tán ní ọ̀bọ̀dà àwọn tó jẹ́ bí olólùfẹ́ ọmọ ni ọmọ ẹ ti bú yín rí náà ẹ má ṣe ní oore kankan ó ti bú yín rí nǹkan kan so kí ni abáfẹ́ sì yẹn fún pípé sì no more war but alájò sílé báyìí náà wọn Amẹ́ríkà báyìí Pasuma wonder ọ̀gá tíya tó máa dé ìmọ̀ lọ sílé wọn tó máa dé Pasuma sí ti mo dàbálẹ̀ fún pé ẹjọ́ ẹ̀dá ìjì mi ò wọ́n ní ẹ̀mí ọmọ tí mo ṣe bàbá àtọ ọmọ wọn lè jà ṣé rí ẹnu ọmọ ò tọ́ sí pé dáàdì mi ẹ̀ fọ́nbù mi kò tọ́ o kí bàbá yẹn jẹ̀bi jù bẹ́ẹ̀ lọ pé dáàdì mi ẹ̀ fọ́nbù rí òkè nana kò tọ́ ó lè pa dáàdì pé dáàdì mi fẹ́ rí ń sà ẹ̀ṣẹ̀ mi ọba yóò wá ó lè bẹ́ẹ̀ kọ́ máa bínú tó lè mẹ́tò tó gbà bẹ́ẹ̀ ẹ máa ṣẹ́tù máa tó bẹ̀bẹ̀ ni kò tí ì tán náà ni ẹ̀sùn máa bẹ̀bẹ̀ náà ni a tó bẹ̀bẹ̀ tán bẹ̀ sùwánsì Thunder sí Tọkọtíkà ṣe pé lójú àwọn mọ̀ pé àwọn ṣẹ̀ torí wọ́n ti wá ti kékeré àwọn náà brought wọn bẹ́ẹ̀ náà ni Pasuma ṣe brought èmi yìí náà pé màá kọ́ lórí tí mo fi ṣe example tèmi náà bíi mentor mi nídìí iṣẹ́ Fuji inú àdúgbò wa nínú Òṣogbo ni mo ṣe ládùúgbò láti kékeré pé tí mo mú ní aṣíwájú Pasuma náà ni bóyá ogun ló wá wà Fuji ni kò yé wa o tẹ́lẹ̀ pé ẹgbẹ́ ọ̀kọ́kọ́ máa búra yín láì nítumọ̀ ló fa wàhálà ẹ̀ ó dẹ̀ ti ṣètò láti gbà yín tí ò sí wàhálà nǹkan mọ́ ẹgbẹ́ Ọlọ́run àtúnrí ṣù wọlé mọ́ tó bá dé àti Amẹ́ríkà sìn èmi Jídé Àkànní Sketo jẹ́ lónìí àgbáyé nọ́mbà 3 ọ̀gá ńlá mo sì ń jẹ́ bẹ́ẹ̀ lọ Pasuma ní ọ̀gá ńlá nọ́mbà 1 tọ́bẹ̀yà mọ́mọ́ ní Ogala 2 èmi ní Ogala 3 tó wọ́n ti rí mi yọ àpò bẹ́ẹ̀ tá a jọ ń jẹ́ ṣùgbọ́n lọ́wọ́ bá ó ti ní kí nǹkan ṣẹ́tù báyìí ṣé inú kí ló bá yàn kan lé kẹ́ ẹ máa rojọ́ nílé èèyàn kan ó tún máa ń kọ́ sí àwọn wàhálà mi o nǹkan tí ò ṣẹlẹ̀ wọ́n á tún ní kó máa tó fẹ́nu kọ́ kiri o ohun ìmọ̀ wọn ra mi pé Òṣùpá dé àti Amẹ́ríkà Òṣùpá ọ̀gá mi ni ẹ̀gbọ́n mi ni tí wọ́n á ní ṣó máa lọ sí ṣó wọn máa lọ kí wọn mo lọ kí wọn lé mi ní ìdájọ́ máa rojọ́ pé ajá ìdọ̀bálẹ̀ tán mi ì bá wọn jà náà ní ìṣẹ̀wọ̀n wọn rẹ̀ ṣẹ̀ mí lọ́lé wọn yẹn torí láti já láti last week sìn fóònù mi ò sí mi ẹ̀ ló gbúrú gbàràgbàrà kí ló ṣẹlẹ̀ gangan Sketo jẹ́ olóyè àgbáyé àwọn àti lọ bá Òṣùpá dàgbà bẹ̀bẹ̀ náà lọ́kùtẹ̀ àmọ́ ní ẹ̀ wà Òṣùpá ní iṣu mi ò ṣẹ̀wọ̀n mi wọn ṣẹ̀mí náà ó pè mí kí Pasuma dé kí ló dọ̀bálẹ̀ pé Alhaji ẹ má bínú tí bá bẹ Pasuma tó bá dẹ̀ fún ẹ tí wá ní wáì pé Sketo jẹ́ olóyè Pasuma bọ̀dọ̀bálẹ̀ fún ayé yín bàbà jẹ́ lóde ẹ̀yà wèrè ni alọ́gà mi ni èèyàn jù mí lọ mo ti wá sẹ́ńgbà kan rí mo ti bẹ̀ ńgbà kan rí mo wá rí pé àbí kò tán nu ẹ̀gbọ́n mi tó dáadáa ni jẹ́ kí wọ́n tún bẹ̀ tó wá pọ̀ jù ókè ìgbà tó Pasuma lọ sílé Wasayinde tó bẹ̀ wá tó lọ kí wọn táwọn wèrè kan sọ pé ó lọ Pasuma ní ṣe ẹ̀yà wèrè ṣá àní mẹ́tọ̀ tó ń tẹ̀lé láti 84
òun tún bẹ̀ ṣe ni tó ń Pasuma bóyá tó kí ló ti ẹ̀rọ àbábìnú Pasuma kí ló tún fẹ́ báyìí tọ́lọ́run fún ó lóyà ní wọ́n lóyà ní tó fi ṣe nǹkan ẹ̀ táwọn bá lóyà fún Pasuma tá a bẹ̀ wọ́n ó pọ̀ jù so ẹ̀yin fáǹsì wa ẹ̀nà lè máa ń dáàbò nǹkan báyìí lẹ̀ èèyàn kan lọ sílé Pasuma ó dọ̀bálẹ̀ ń láti dọ̀bálẹ̀ fún ẹ̀tọ́ mi ṣe é mo ti ṣe nǹkan tí mo fi nídìí ẹ̀ síwájú ńgbà kan rí ó dẹ̀ ní kíní kan Pasuma ní kíní kan ó máa tètè gbàgbé kò ń gbìyàn sínú ẹni à tó bá ṣe tó ti ní má bínú ó tán náà nìyẹn ó tán nú ẹ lóòótọ́ ó ti gbàgbé bọ̀ àwọn kan sọ pé wọ́n gé mi fans tí wọ́n gbá àlàyé bọ̀bọ́ yẹn máa fún un chance mọ́ ó ti bu yín dé kó jọ́ kò lè ṣẹlẹ̀ mọ́ bó tá ti gbọ́n nínú ó dẹ́gbẹ́ àbúrò mi Wàlíjì Àlàó Oṣàgbọ́lá ọmọ Kíblà ni olùkùnrin gbèsè tó gé Fuji tó bóyá ń lọ yìí kó rí bẹ́ẹ̀ àwọn ọ̀gá wọn wájú yẹ kán gbogbo ẹ̀ níyànjú kán sẹ́tù máa háìpù àbátà ń bọ̀ lẹ́yìn mo ní yẹ́s ẹjẹ́ á ní sùn fọlọ́run ọlọ́run á ṣe iṣẹ́ tiẹ̀ ẹ wọ ọlọ́run báyìí ọlọ́run dẹ̀ kò sínú Pasuma àti Pasuma fúnra wọn dẹ̀ sẹ́tù nǹkan wọn láìpẹ́ wọn pé wá sẹ́tù ìjà fún yín so ẹ̀yin tèmi tẹ́ nílẹ̀ ọdún òṣùpá lé kíní kan mo ò tí ì nídìí ẹ̀ báyìí àtọ́rọ̀ síbẹ̀ náà n tó ń fa mẹ́sì iṣẹ́ tó ti rí báyìí ń lọ àní kankan ilé yẹn yóò ta ebu wá ń di báyìí Pasuma ni ọ̀gá àtẹ̀mí tá a lè ti ní ìṣùgbà kan rí àti parí iṣu but now Pasuma Òṣùpá adéwọ́dà gbígbà pátọ̀ sí òbísèrè Alhaji Kunduz ọ̀gá àwọn ìgbọ́n wa nìyẹn àwọn sọ̀rọ̀ àwọn màláíkà àwọn ọ̀gá àwọn àdáwọ̀ màláíkà àwọn náà tún Fuji àdáwọ̀ màláíkà Adékúnlé Ìmẹ̀kú èèyàn làwọn yẹn ọlọ́run ṣe ọlọ́run bójú mi jẹ́ Fuji mọ̀tẹ́kí Fuji jábọ̀ àwọn tá máa lọ kí ilẹ̀ já kí wọn kékeré ẹ má fi kékeré èèyàn lè gbẹgbẹ ọjọ́ gbẹgbẹ ojú orí kankan àtàwẹ́ tẹkọrẹ́nsì ẹ̀mí àlùkò àwọn tájọ ẹjájọ pé kókó ní tìtumọ̀ kọ́mọ̀ rẹ̀ àdìwá máa ń ní pọ̀pọ̀ ogun kọ́mọ̀ rẹ̀ àdìwá mọ́ ṣé máa ká sọ̀rọ̀ jù sá ẹ̀yin tiwa ẹ̀yin lè máa ń tì wá ń tà tó ẹ̀ máa láti tó ṣètòjé má bẹ̀ Pasuma má bẹ̀ Òṣùpá orí yé dàrú ni ó kì í kí wọ́n lọ bẹ̀ kí má bẹ̀ wọn kí mi lọ lulẹ̀ kẹ́yìn máa jẹun wọn ní kókó ẹ̀ka rẹ̀ fún oúnjẹ àárọ̀ ṣé máa fún mi ẹ̀yin wèrè ẹ ṣé gan o ẹ ṣé abatẹnijẹ́ of Nàìjíríà ẹ ṣé àdúgbò lọ. ọlọ́run ṣe ọlọ́run bójú mi jẹ́ Fuji mọ̀tẹ́kí Fuji jábọ̀ àwọn tá máa lọ kí ilẹ̀ já kí wọn kékeré ẹ má fi kékeré èèyàn lè gbẹgbẹ ọjọ́ gbẹgbẹ ojú orí kankan àtàwẹ́ tẹkọrẹ́nsì ẹ̀mí àlùkò àwọn tájọ ẹjájọ pé kókó ní tìtumọ̀ kọ́mọ̀ rẹ̀ àdìwá máa ń ní pọ̀pọ̀ ogun kọ́mọ̀ rẹ̀ àdìwá mọ́ ṣé máa ká sọ̀rọ̀ jù sá ẹ̀yin tiwa ẹ̀yin lè máa ń tì wá ń tà tó ẹ̀ máa láti tó ṣètòjé má bẹ̀ Pasuma má bẹ̀ Òṣùpá orí yé dàrú ni ó kì í kí wọ́n lọ bẹ̀ kí má bẹ̀ wọn kí mi lọ lulẹ̀ kẹ́yìn máa jẹun wọn ní kókó ẹ̀ka rẹ̀ fún oúnjẹ àárọ̀ ṣé máa fún mi ẹ̀yin wèrè ẹ ṣé gan o ẹ ṣé abatẹnijẹ́ of Nàìjíríà ẹ ṣé àdúgbò lọ́wọ́ yín Pasuma wonder jà kí ọba wọn ní wọn lọ bó ti tán wí tọ́ndà tọ́kọ́tíkà wọ́n lọ pọ̀ tẹ́ bá ń sọ̀rọ̀ ìjà máa sọ̀rọ̀ wa o ẹnu wa náà má tó fi kọ́ o ẹnu lẹ́bọ̀ o ẹ ṣé gan.